ẹ tẹ̀ wá fọ́nbù mi lórí social media yìí o. Ẹ fọ́nbù mi gan, mo dẹ̀ rò pé wà mí dá ni o. Ẹ fọ́nbù mi sínú comment section. Ṣé gbogbo ìgbà ni mo wá máa ń ṣe violence ẹ̀ẹ́dẹ̀ tí fẹ́ sọ mí lẹ́nu? Mi ò ń ṣe violence bọ́ ṣé rí àwọn kan wà wọ́n ní orí tó bá máa jẹ̀kọ́ tó bá wé láwàní òun fún ara ẹ̀ gan ló máa yọ láwàní yẹn náà. Ẹ̀ẹ́dẹ̀ wá sọ ẹ wá kò dá báyìí o kò dá báyìí. Ẹ worú ọmọ rádaràdà tá fẹ́ kó fún lọ́wọ́lọ́wọ́ ń sìn báyìí. Ṣé rí violence tíhun ló yẹ kéèyàn máa ṣe sometimes. Violence kékeré tẹ́ ẹ̀ bá gbá màmọ́ wọn lórí orí wọn ọpọlọ wọn ò ní sọ kì í ṣe pẹ́jọ́ wa náà. Ẹ worú ọmọ Motin yìí sí báyìí ẹ gbọ́ sọkúsọ tó ń sọ lẹ́nu. My woman, I can never drag you. For you to even have a platform that somebody can comfortably come to your platform and drag Queen Mother, that means o ti gbàbọ̀dè fún Queen Mother. That means o ti gbàbọ̀dè. Do you know the extent? Did you even know what's it called? Ẹ̀gbọ́n Ojuabe, do you even know what she was talking about? Because you came outside, I can never drag you. They cropped the video. Why did you even allow that? You were the one even saying that you crop where Lizzie was talking and you send it to Ganiyat. Ìyẹn Ẹ̀gbọ́n Ojuabe. That ìwọ lo crop ibi tí Lizzie ti ń sọ pé tó bá jẹ́ pé òun ní ẹ̀gbọ́n bíi tẹ̀gbọ́n Ojuabe ni life òun ò ní rí báyìí. You yourself Ẹ̀gbọ́n Ojuabe confirm ẹ lórí life yẹn. You yourself confirm it pé ìwọ lo crop ibẹ̀ yẹn tó send ẹ̀ sí Ẹ̀gbọ́n Ojuabe kó lè gbọ́ nǹkan tó ń sọ. Ó ti gbàbọ̀dé fún Iyabo Ojo náà nìyẹn. Gbàbọ̀dé ojú yẹn náà lọ. Abọ̀dé ojú yẹn náà lọ. Why do you think it's in your place for you to crop that place? Why do you think, okay, this is person I'm cool with, and somebody else said something about another person, told them, okay, Ojuabe, she's with Iyabo Ojo. You said you are with Iyabo Ojo. Orí ọ̀tá Iyabo Ojo tó sọ nǹkan kan láti fa ojú Ẹ̀gbọ́n Ojuabe mọ́ra. You now think it's in your right place for you to nǹkan tó ń pè lábòsí nìyẹn. Sórí kò dìgbà tó bá gbé oògùn fún yàn jẹ. Sórí eléyìí tó ti ṣe yìí ó ti pa Iyabo Ojo already. Léléyìí tó ti ṣe yìí ó ti pa Iyabo Ojo. Kò sí bó o ṣe fẹ́ wẹ̀ mọ́ because now àṣírí ẹ̀ tú clearly ni. Tí Iyabo ò bá sá fún ẹ tẹ́lẹ̀ sórí pẹ̀lú eléyìí tó ṣe yìí. Pẹ̀lú eléyìí tó ṣe mo kọ́kọ́ ń sọ fún ẹni o tó ń sọ pé tó ń yí mọ́ blogger lọ́wọ́. Tó ń yí mọ́ blogger lọ́wọ́ tó ń sọ pé àwọn blogger lọ́lọ́ gbégbékúgbé wọn crop ibi tó ti sọ pé kójú abẹ́ mọ́ Ẹ̀gbọ́n Ojuabe kó má sọ bẹ́ẹ̀ mọ́. Alábòsí ni ẹ. O kì í ṣèyàn tó dáa mo tún. Rárá. Kò sí bó ṣe ṣe bòlò tí ò ní rúgbẹ́ lọ́rọ̀ ẹ. O kì í ṣe èèyàn tó dáa. Sórí ọ̀rọ̀ tó fa ọ̀rọ̀ láàárín ìwọ àti Queen Mother ni pé ó ló ń fi orúkọ Queen Mother ń parọ́ gbowó. Torí pé òun ya fọ́tò pẹ̀lú Iyabo òun lọ sọ́dọ̀ ẹ̀ Iyabo láìkẹ́ ẹ ó wá ń lo opportunity yẹn láti máa extort àwọn fans ẹ̀. Ó dá gúrùpù sílẹ̀ ó pè é ní ó fẹ́ ṣàjọ ó dá gúrùpù sílẹ̀ ó lórúkọ Iyabo Ojo láti dá gúrùpù sílẹ̀ obviously àwọn fans ẹ̀ ló máa lọ síbẹ̀ tó ń ṣàjọ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ wá kówó lẹ̀ when it was time láti jẹ́ kán kó àjọ wọn. Tó bá rí bí oríṣiríṣi blogger you are talking about you being dragged. Do you see how many bloggers even on that TikTok dragging Queen Mother pé ọ̀ọ́bì ṣé kò tán lẹ́yìn Queen Mother ṣèbí wọ́n sọ fún ni wọ́n ṣe kínní àtọjọ́ tó ń drag Queen Mother lórí ọ̀rọ̀ ẹ̀ kò máa fẹ́ fi ẹ́ lẹ̀ ibẹ̀ ni màá ti máa respect ọmọbìnrin yẹn. That day they were dragging Queen Mother to drop you by fire by force. She did not want to. Until Baton Kenubo, but she nǹkan mi wà ńbẹ̀ ni. She did not, she was still fighting for you. Even as àtìgbà tó mú orúkọ ọmọ ọlọ́mọ tó fi ń parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ìgbà tó jẹ gbèsè àjọ rẹ́rẹ́rẹ́, Queen Mother mú 500,000 ní àkáǹtì ẹ̀, ó fi san nǹkan nú àwọn gbèsè tó jẹ. Owó tí ò mọ nǹkan kan pa ẹ̀. So that ẹ̀ ní drag orúkọ ẹ̀yìn to the mall. Ìwọ wá jókòó lọ́jọ́ tèní. Ẹ̀gbọ́n Ojuabe wá sọ fún ẹ ní nǹkan tó ṣe. Because I don't understand how you people can be manipulative. Ní nǹkan tó ṣe, ìwọ ló ṣe èèyàn. Èèyàn tún mú owó láti fi cover ẹ. Wọ́n tún drag ẹnìyẹn nítorí ẹ. Ẹ̀gbọ́n Ojuabe wá jókòó sórí platform tiẹ̀ pé nǹkan tí Iyabo Ojo fi ṣẹ̀hún ni pé ó drop ẹ.
ó ga o tó bá yẹ pé ká fa ọ̀rọ̀ yìí lọ ọ̀rọ̀ yìí máa délé ó máa kanlé ó máa kọ́kọ́ ni o wo ojú abẹ́ ó máa dọ́dọ̀ yẹ ó tó ẹ̀ máa kan bá bẹ́ẹ̀ lára ni bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ sọ pé Ìyábọ̀ tó fara gbẹgbá nítorí tiẹ̀ tó parọ́ mọ́ nítorí tiẹ̀ wọ́n máa ń pè Ìyábọ̀ ní olè alájọṣúmọ́lúmọ̀ ni wọ́n díràgì ẹ̀ wọ́n sọ̀rọ̀ sí nítorí tiẹ̀ mo tún ní orí láìfù ní woman yẹn sọ pé ibo ló ti máa ń ráwọn ọmọ òṣì kí ló máa ń ṣe ẹ́ ná tó sọ̀rọ̀ sí Queen Mother ṣàkàṣàkà torí tiẹ̀. And you sit down there ẹ̀gbọ́n ojú abẹ́ wá jáde wọ́n sọ lórí pláfọ́ọ̀mù tiẹ̀ tó dẹ̀ mọ̀ pé ìwọ ló ṣẹ̀ kò dẹ̀ lé ẹ o ẹ bá wo orí tó bá máa ṣe rí orí mo tún yẹn bó ṣe wà ẹ́mi ò tẹ̀ bẹ́ẹ̀ ṣépè fún ẹni torí àṣà àtìdẹ́ gan èmi gan sọ pé èwo ló kan Queen Mother wípé ṣèbí mo tún ló kájọ mo dẹ̀ wọ́n sọ ń gbà yẹn àfìgbà tí wá ẹ̀ jáde ń sìn tí mo sọ pé àṣẹ mọ̀ pé ọ̀rọ̀ àjọ ó lè jẹ́ pé èèyàn kan ló default èèyàn tó ń ṣe olórí àjọ náà máa mú mí ìtẹ̀ mọ̀ pé òun náwó àwọn èèyàn jẹ ni that was my own kínní pé kí lẹ̀ ń drag ọmọ ọlọ́mọ fún gbogbo àwọn tó ń dájọ́ ẹ kúkú mọ̀ pé àjọ ò kì í ṣe kínní èèyàn kan máa default ni èèyàn kan ò ní san tiẹ̀ ó máa default téèyàn kan bá dẹ̀ ti default inú àjọ owó ò ní pé mọ́ mo ló lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó fi ń drag ọmọ yẹn ní ìtì ẹ̀ mọ̀ in fact èmi gan ò tiẹ̀ drag ẹ̀ ní ìtì ẹ̀ mọ̀ pé so many àjọ ló ń coordinate tó dẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó sá sọ́ndà orúkọ Ìyábọ̀ Òjó even the woman did not know until ìgbà tó wá drag orúkọ ẹ̀ lórí social media okó ẹ rẹ̀ okó bá Ìyábọ̀ Òjó ẹ̀gbọ́n ojú abẹ́ wá jókòó síbẹ̀ wọ́n sọ pé kí ló dé tí Ìyábọ̀ Òjó fi drop ẹ̀ wípé nǹkan ẹyọ kan tó ṣe láyé tó fi dùn ún nìyẹn tó bá jẹ́ bí ẹ̀yin ṣe ṣe yìí ẹ̀yin ò ṣe máa sọ pé kí ló dé tí Kádíjà ṣe ń jà kí ló dé tí Kádíjà ṣe dá Lizzy lóhùn Kádíjà ò ṣẹ́ Lizzy náà Ìyábọ̀ ò ṣẹ́ Motin náà kó Motin tó lọ́ọ́ fi orúkọ Ìyábọ̀ jalè tó fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn kí ló dé tí Kádíjà fún ara ẹ̀ kí ló dé tó dá Lizzy lóhùn ìgbà tí Lizzy ń kó èpè fún tọmọtọmọ tìyá yín ti bàbá yín ló kó síta tó ń ké pè fún ẹ̀yin máa jáde ẹ̀ máa ń support àbúrò yín ìkànnì ẹ̀ Ganiyat ò kì í ṣẹ́gbọ́ dáadáa tẹ́lẹ̀ la rò pé ẹ̀gbọ́n eré ni ẹ́ olórí burúkú èèyàn ni ẹ́ ó wá sọ pé èèyàn tó fẹ́ borúkọ Ìyábọ̀ jẹ́ tó ní nǹkan tí mo tún ṣe yẹn ó fẹ́ lé affect múfì Ìyábọ̀ náà múfì tó ti fẹ́ jáde onítorí pé ó sọ pé nǹkan tí Ìyábọ̀ dẹ̀ sọ ni pé má polówó mi for the time being be which is not a bad thing nítorí pé wọ́n yọ scene yẹn of course wọ́n máa yọ scene yẹn kúrò how will Motin learn wípé nǹkan tó ń ṣe ó ní repercussion do you think ó easy gan láti yọ gbogbo yìí kàn sọ̀rọ̀ ẹ̀ lọ́pọlọ ṣe é rò pé ó easy gan láti yọ scene nínú fíìmù tó ti ṣe tán ni do you think it was easy for Queen Mother wọ́n ti gbà tán kéyìn bò pé kó ṣe nǹkan báyìí oore lọmọlọmọ ń ṣe o tó bá yá ẹ máa sọ pé celebrity ò support yín celebrity àwọn olórí burúkú yìí ló máa ń jẹ́ kí celebrity òun ni mò ń sọ fún Queen Mother tí o bá don't help anybody anymore àwọn Fúnkẹ́ àwọn lè máa like tó máa gbójú sókè tó hàn níran ya yín Ìyábọ̀ is giving you people opportunity of a lifetime ṣé òun fún ara Ìyábọ̀ ṣó ríru opportunity tó ń fún yín on a platter of gold tó jẹ́ pé kò sí cinema level ló gbé yín lọ on a platter of gold àwọn tó ti ń ṣe fíìmù for donkey years gan wọn ò dé cinema rẹ̀ cinema level ló ń gbé yín sí picking you people up ẹ̀yin ọmọ onídọ̀tí ó wá jáde ó ní ìyá mi my woman ó tẹ̀ tó wá bàjẹ́ ó ní Ìyábọ̀ Òjó ẹ wo bó ṣe ń larúkọ mọ́ Ìyábọ̀ Òjó lórí ó ní mi ò ní drag ẹ o I don't have kìíní àwọn kan ló ń gbègbèkúgbè ṣé tètè inú ẹ bá fọ́ ṣé etí ti wá fọ́ mọ́ tiẹ̀ ni nǹkan tẹ́ ẹ jọ sọ mi ò mọ nǹkan tó máa jẹ́ ní ayé yìí èèyàn tó ń lọlé ẹ̀ tó ń jatẹ̀ tó ń jepo ẹ̀ tó déyàn ẹni tó ń forúkọ ẹ̀ pọ̀rọ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn ó wá rí ibi tó tẹ́ ẹ̀ tí ń pọ́nyàn kan lé ó wá crop ẹ̀ ó wá gbé fẹ́ nìyẹn alábòsí nìyẹn ó lè gbé ìwọ fún Ìyábọ̀ jẹ wo bó ṣe wà kò sẹ́bẹ̀ tó o lè bẹ̀ mọ́ kò sí nǹkan tó o lè ṣe mọ́ ó di gbére ó lè padà mọ́ kò
kò sí nǹkan tó lè ṣe mọ́, kò sí nǹkan tó lè sọ mọ́ pẹ̀lú eléyìí tó ṣe kan tiẹ̀ tó wà comfortable láti lo platform ẹ láti máa sọ̀rọ̀. In fact ẹsẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ẹ̀ báyìí ló yẹ kó kọ́ tiẹ̀ wípé ẹ wá ẹ lè bú Iyabo ń bí báyìí. Ó jẹ́ kán sọ tiwọn náà, ìwọ ló sọ pé èmi mo crop ibẹ̀ yẹn tí mo gbé fún Ganiyat, èmi mo crop ibẹ̀ yẹn tí mo gbé fún àǹtí Ganiyat náà, èmi mo crop ibi tí Lizzy ti ń praise Ganiyat tí mo gbé fún. Ìgbà tí Lizzy wá fún wọ ìwọ ò ṣe lọ fún, kéèyàn kan wá máa sọ fún ẹ wípé òun crop ibi tí Lizzy ti ń praise èèyàn kan tó dẹ̀ mọ̀ pé tó dẹ̀ mọ̀ tẹ́ni ẹ̀ dẹ̀ súnmọ́ ẹ tó dẹ̀ mọ̀ pọ̀ tẹ́ ẹ lélẹ̀. Motin èèyàn tó bá rí ẹ tí ò bá sá sóbì á máa dáa ni, sóbì á máa dáa ní sórí lélẹ́yìí tó ṣe àtẹ̀gbọ́n ojú abẹ́ o ṣe rí gbogbo yín mo ti tì sí yín lára. You guys can never be trusted. Tí Lizzy bá ń kó fún fámìlì yín ẹ máa jáde o, ẹ máa ṣe kínní o. Ìgbà tó di Iyabo ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe láńgbáláńgbá kiri. Wo ó ti ẹ̀dá èṣù tó fẹ́ ṣe yín ló ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ sọ yẹn. Ẹ jẹ́ ká update lọ́dọ̀ Aṣẹ́wó Plus kẹ́ ẹ gbọ́ nǹkan tó sọ. Tó bá sọ pé omi ló máa ṣẹja jiná màá jiyàn màá nírọ́ ni. Àbòsí náà ń pe gbogbo nǹkan táwọn pípọ̀ yẹn ń ṣe. Àbòsí wọn ò fẹ́yàn dénú. They were just using that woman for their own benefit nìkan ni. Benefit tí wọn tara wọn náà dùn tọkàn kígbe orúkọ Iyabo Ojo. They were just using her name for their own personal gain and benefit. Only if you are on this social media and you don't fear this trio of Mama G, Ojuabe, Motin, and some nincompoop, your heaven is surely shaking. How can Lizzy be a topic within these alayebaje people? Èèyàn tó kó ọmọ Iyabo jáde ọjọ́ tí Priscilla ṣe wedding tó ń ṣépè wípé Ògún ló máa ọmọ ẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣe náwó Ògún ló máa fẹjẹ kò ní dáa fún yín gbogbo ẹ̀yin tẹ́ jókòó sórí live yẹn tẹ́ ṣe wọn understand kò ní dáa fún yín gbogbo èpè tí Lizzy gbé ọmọ Iyabo ṣe orí yín ló ti máa dáhùn. Ọjọ́ tí Priscilla bímọ tí ẹ̀gbọ́n ojú abẹ aláyébàjẹ́ yìí tó ń sọ pé nǹkan tó mọ̀ tó lè fi ṣépè nìyẹn. Ọjọ́ tí Priscilla bímọ ẹ wo bó ṣe ń ṣépè fún ṣẹ̀dá ọ̀tá ọmọ yẹn tó bá jẹ́ pé ọmọ ti yín kọ́. How can Motin say a platform o host èèyàn tó wá drag Iyabo lórí platform ẹ̀ ó ti gbàbọ̀dẹ̀ fún wà yẹn nìyẹn. Wọ́n ní as Lizzy not rain curse on Mama G's father Oseni ó yà mí lẹ́nu with ritual voodoo as Lizzy not arrested Motin and all of us wey concern for her safety ó yà mí lẹ́nu o. But whenever they want to do their orí burúkú, it doesn't matter what the evil one has done to them. They will rationalize and justify it because suddenly the evil they needed to do this time found a home in gang fighting with Lizzy. Nǹkan ẹyọ kan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Even gan as at then, Iyabo ò fẹ́ tiẹ̀ fẹ́ drop Motin. Wọ́n force ẹ̀rí bọ́ ṣe kó tì. Ó tún ṣì ń ṣáìdì ẹ̀ ni. Wọ́n kó tì ọmọbìnrin yẹn. Wọ́n kó tì í. Nígbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ tí mo tún lọ jí owó àwọn èèyàn wọ́n kó tí Iyabo ni kò tún fẹ́ drop ẹ̀ gan. And she had to do the needful for kíni for her fans. She even paid money fún ọmọ aláìmoore. She paid the àjọ tó lọ kó jẹ. She paid 500k nígbà yẹn. Nísìnyí ẹ wá jáde ẹni ẹ kíní kan ṣe kíní kan. Do you know what Iyabo has gone through because of you? Ẹ wá jókòó ẹ wá fi tọ́pìkì Lizzy mo ráyé mo sáfáyé o mo rí ayé lórí social media yìí mo sáfáyé. Wọ́n ní it doesn't matter what the evil ones have done to them, they will rationalize and justify it because suddenly the evil they needed to do this time found a home in gang fighting with Lizzy. If not, how can Mama G be okay with the same Lizzy that did 7 days ritual voodoo on her late father? But she doesn't care about that as long as it is all about her hatred towards bringing a celebrity down and maligning her brand. How do you, Awayewapo for bloggers, always sucking up to Lizzy to justify your own evil, expecting that Lizzy would even see the error of her ways? You all are the same enabler of everything. Everything Lizzy is doing on this cyberspace today. Reason why none of you will excel láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni
Benny, you sat down there. You were saying that bí ojú abẹ́ ṣe wà yẹn kò ṣe nǹkan kan fún Lizzy, ó ń gbàdúrà fún Iyabo Ojo ni kí Lizzy tó wá fún. The same way up till today Lizzy ò lè sọ fún wa pé nǹkan báyìí nǹkan pàtó báyìí ni Iyabo Ojo ṣe fún. Ẹ lọ mú jáde. Lizzy ó ń parọ́ mọ́ Iyabo ni ẹ dẹ̀ jókòó síbẹ̀ ẹni èpè tó ń ṣẹ̀yẹn nǹkan tó fi lè gbára ẹ̀ lẹ́nìyẹn. Mama G, go and bring what Iyabo has done to Lizzy. Lizzy came for Iyabo the same way Lizzy came for Ojuabe. Ojuabe was just on Esabod's commenting the same way she has been doing. She did not know that Esabod and Lizzy was fighting. She be Mama had saw so many times. Iyabo ti won't discuss. She did not know anything about their fight or anything. Bí Iyabo ṣe ra mú nìyẹn, bí Lizzy ṣe ra Iyabo mú nìyẹn, they ní tó ń ṣépè fún àwọn ọmọ ẹ̀ tó ń ṣépè fún grandson ẹ̀ dẹ̀ jókòó síbẹ̀ yẹn ẹ ní èpè nìkan ló lè fi gbára ẹ̀ lẹ̀ àṣà tó bá jẹ́yìn náà ṣe the same thing fún nǹkan. Iyabo never came for Lizzy, never. The same way bá búrò yín tẹ́ ń justify bí ò ṣe wá fún Lizzy tí Lizzy ra mú up to today tó ń ṣépè fún ìkà ni ẹ́ Mama G. O kì í ṣẹ́gbọ̀n tó dáa tẹ́lẹ̀ la rò pé èèyàn rẹ ni ẹ́ èèyàn ibi ni ẹ́. O ti ń kó sí ẹ báyìí o ti ń kó rẹ́rẹ́dẹ̀rẹ́dẹ́ o rí pé orúkọ Ojuabe tún wà bí a ti mọ̀ pé ayé mo tún tiẹ̀ ti bàjẹ́ náà ìwọ o tẹ̀ ti ṣó wa irú èèyàn tó jẹ́ bọ̀ Ojuabe o ti ń kó sí ẹ o ti ń kó báàbù rẹ o kì í ṣèyàn dáadáa bí gbogbo èèyàn ṣe rò pé èèyàn dáadáa ni ẹ́. All of a sudden what Lizzy is doing is good. Wà tó wá rí ibi ṣe orí platform èèyàn tó ń jẹpo tó ń jata tó ń wọnú ilé Iyabo ìyẹn olórí burúkú Motin orí platform ẹ̀ lẹ́ wá lọ tẹ́tí lọ́n ṣorí burúkú yín tó ń wọlé Iyabo tó wá tán láìfọ́ ẹ sílẹ̀ téèyàn kan drag Iyabo tó wá sọ pé I can never kò ní dáa fún ẹ Motin kò ní dáa fún ẹ tálálẹ́ bá sọ pé kò dáa fún ẹ láàárọ̀ ò ní jẹ́ kó dáa fún ẹ torí bó ṣe wà yìí ó ti gbàbọ̀dé fún Queen Mother nǹkan tó ń pè ní gbàbọ̀dé nìyẹn. You were more concerned about yourself than that woman. To ban ba celebrity ṣe jẹ́ sọ nǹkan kan fún ẹ. It's not about you. It's about the celebrity. Báyé ò ṣe ní read the celebrity yẹn ló gbọ́dọ̀ máa lé. Mo sọ fún yín nígbà tí Queen Mother wá síbẹ̀. I was purposely stepping back. Why? Mo fẹ́ fún ní privacy ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ choke ẹ̀ torí mo mọ̀ pé a lot of bloggers wà lọ́rùn ẹ̀. I had the opportunity to go and introduce myself, but I said no. Because èmi ò tún fẹ́ kó tèmi bá. That is why I stay away. Mo kàn wọnú theatre, mo lọ wo fíìmù ni, and I left. Mi ò fẹ́ kó tèmi bá. Torí gbà yẹn lọ wọn lórí burúkú kan máa jáde pé Iyabo ló rán. That is why I know she's going through a lot. Figuring this one out. She doesn't even know. She doesn't even know who to trust. I don't want to go and shake pepper furu with her. Koni kaluku dúró sáyé ẹ̀. Let her use Motin sọ Queen Mother. Don't like anybody's page. Don't come to anybody's page. Don't tell anybody to support you anymore. Èèyàn tó bá fẹ́ support yẹn jẹ́ kó support yín from afar. Don't do anything for anybody. Nǹkan táwọn celebrity fi ń sá fún commoners náà lélẹ̀. Torí olórí burúkú ni ló pọ̀ jù láàrin yín. Olórí burúkú ló pọ̀ jù láàrin yín. Irú èèyàn bíi Fúnkẹ́ Akíndélé òun ló jẹ yín tí ò rán ya yín iṣẹ́ tí ò rò pé káàkiri tí yín bàjẹ́ kí ló kàn kó bàjẹ́ fún yín kò sí nǹkan tó kàn náà ẹ tún wá rí èèyàn tó ń kóyàn mọ́ra ó wá jókòó síbẹ̀ yẹn wọ́n sọ pé my woman I can never drag you wọ́n ní crop ibi tó ti sọ kò tẹ̀ bó tẹ̀ ṣe tí ṣí imagine kò tẹ̀ wá comment kò bú Iyabo Ojo nínú comment section mi lásán mo ń block wọn ni ẹ bèrè mo máa ń block wọn ni. Tó bá wá sínú comment section mi lásán tó praise Lizzy máa block ẹ ni. That is what they call loyalty. Inú comment section nìyẹn o. Mi ò sọ pé kó wá sọ pé ó fẹ́ tán live kó wá máa drag Queen Mother. Ó wá tán live. Ó wá sọ pé lórí platform mi ló ti fẹ́ tó bá sọ pé ó lóyà síyàn wàá lóyà dé lẹ́ni. You will not be loyal today when he favours you. Ṣó rí pé ọ̀rọ̀ ẹ náà sọ. Ibi tó o ti máa mọ̀ pé o kì í ṣèyàn dáadáa nìyẹn mo tún.
torí tiẹ̀ ní nǹkan tó ṣe tí ò kan Ìyábọ̀ Òjó, torí ẹ̀ ni Mama G ṣe wá sórí platform ẹ̀ tó sọ pé nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe tó fi dùn òun nìyẹn, torí ọ̀rọ̀ ẹni. It wasn't another topic o, it was your own topic. Ìwọ ló dẹ̀ ṣe o. Wọ́n wá sọ pé torí ti nǹkan Ìyábọ̀ tí ò mọ nǹkan kan nípa nǹkan tó ṣe. Ẹ wò ṣẹrẹ́ lòmíì tí ire bá sá fún tó máa fi kú, ẹ ní mọ̀ nǹkan tó ti ṣe ni o. Ẹ ní mọ̀ nǹkan tó ti ṣe. Mo tún wò wàá ké wáyọ̀ àlà pẹ̀lú eléyìí tó ṣe, wàá ké wáyọ̀ àlà.